Aláròyé máa wí o. èèyàn dáadáa ni olóògbé Buhari, àwọn èèyàn kò kàn mọ́ ní olóyè Bísí Àkàndé. bí a bá ń sọ̀rọ̀ àkàndá èèyàn olóṣèlú tó nífẹ̀ẹ́ àwọn mẹ̀kúnnù dénúdénú, olóògbé Buhari ni. áńgẹ́lì tó gbé àwọ̀ èèyàn wọ̀ ni. èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu olóyè Bísí Àkàndé tó jẹ́ ọ̀kan lára àwọn olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC nígbà tó ń bá àwọn ẹbí Buhari sọ̀rọ̀ lásìkò tó lọ́ọ́ ṣe àbẹ̀wò sílé olóògbé náà ní ìpínlẹ̀ Kaduna lọ́jọ́rú wọ́sídẹ̀ẹ́ 20 oṣù kẹjọ ọdún yìí. olóyè Bísí Àkàndé ní mi ò rí àpẹẹrẹ rẹ̀ pé Buhari ń ṣe àìsàn lásìkò tí a jọ sọ̀rọ̀ gbẹ̀yìn o. òjijì lèmi náà gbọ́ròyìn ikú rẹ̀ pé ó kú sílùú London lẹ́yìn àìsàn ráńpẹ́ tó ṣe é. ṣáájú ikú rẹ̀ láti jọ sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé kan tó wáyé láàrin àwọn olóyè ẹgbẹ́ APC. mo sọ fún un pé òun padà lọ sí ìlú mi tí í ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun. bẹ́ẹ̀ lòun pàápàá sọ fún mi pé òun nífẹ̀ẹ́ sí ìlú Daura nípínlẹ̀ Katsina, ṣùgbọ́n ó lóun kò ní pẹ́ padà sí ìpínlẹ̀ Kaduna. nígbà tó délùú Kaduna, mo fẹ́ wá kí i, ṣùgbọ́n wọ́n sọ pé ó ti lọ sí òkè òkun fún ìtọ́jú ara rẹ̀. kó tó di pé wọ́n wá sọ pé ó ti kú fún mi. ìdí rèé tí mo ṣe wá kí àwọn ẹbí rẹ̀ sílé pé wọ́n kó ara fẹ́ra kù o. ọlọ́run ọba Allah kò ní ṣe ikú náà ní àkúfà fún àwọn ẹbí rẹ̀ gbogbo. ọlọ́run ọba yóò sì dúró ti àwọn yòókù nínú ẹbí rẹ̀. lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa àbẹ̀wò rẹ̀ ni olóyè Bísí Àkàndé ṣe àpèjúwe olóògbé Buhari gẹ́gẹ́ bí áńgẹ́lì tó gbé àwọ̀ èèyàn wọ̀ nítorí pé ó jẹ́ olóṣèlú tí kò nífẹ̀ẹ́ sí ìrẹ́jẹ rárá, àti pé ìfẹ́ àwọn aráàlú rẹ̀ jẹ́ lógún ju ohunkóhun lọ. ó ní yóò pẹ́ gan kí a tó lè rí irú Buhari láwùjọ wa mọ́. irú rẹ̀ ṣọ̀wọ́n láwùjọ wa, pàápàá jùlọ lásìkò yìí. mo sì gbàgbọ́ pé orúkọ rẹ̀ kò ní í parun lórílẹ̀‐èdè yìí títí láé. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.